Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Wípé okay mo gbowó Pearse contact mi ò rí message ẹ̀ rí mi mọ́ page. Tèmi náà ní àwọn ọmọ tèmi. Mi ò wá bí láti wá make owó lórí ọmọ lọ́mọ tí mo lọ́mọ tèmi. Mi ò wá make owó. Mi ò ṣí business lẹ̀. Nǹkan tí mò ń ṣe ní Facebook ní náà ni mo ṣì ń ṣe up to date. Ìpolówó tí mò ń polówó ni mò ń ṣì ń polówó dòní olónìí. And that is where I make my money. Ibi tó ti fẹ́ mi lówó nìyẹn. So Pearse nísìn tẹ́ wá lọ ń ròpù mi. Wọ́n ní Karimo list gbogbo àwọn ẹjọ́ ẹ má parọ́ o. Ẹ̀yin tẹ́ bá gbọ́ Karimo mi ò gbọ́ Karimo mi ò mọ̀ pa Karimo. Ẹ̀yin tẹ́ bá gbọ́ wọ́n ní Karimo list gbogbo àwọn tó lọ gbowó ẹjọ́. Ṣé lá Karimo lè list orúkọ mi mọ́ wọn? Ẹjọ́ mò ń béèrè. Ṣé Karimo list orúkọ mi mọ́? Because tó bá list orúkọ mi o ní láti bring evidence yẹn. Kí Pearse náà bọ́ síta. Ṣèbó máa ń sọ gbogbo àwọn tó fún lówó. Ó ṣáà expose gbogbo àwọn tó fún lówó kó bọ́ síta. Ẹ má jẹ́ ń ṣépè fún o. Ẹ má jẹ́ ń ṣépè fẹ́ni ẹlẹ́ni o. So èmi máa gbé ṣépè. Because èmi gan mọ̀ nǹkan tí yẹn gan pín owó fún gangan. Mi ò mọ̀ nǹkan tí yẹn gan pín owó fún gangan. Ẹ má jẹ́ ń gbé ṣépè o. Ẹ̀yin lẹ fẹ́ mú mi kọlù báyìí o. Because bẹ́ẹ̀ ṣe ń pariwo Pearse èmi ò rọ́yàn o. Ẹ má mú jẹ́ kí ẹ kàn nǹkan tẹ́ fẹ́ ṣe náà nìyẹn náà anyway. Achievement náà ni pé kẹ́ fẹ́ jẹ́ kí n kọlù ẹni ẹlẹ́ni. Mi ò mọ̀ ń pa ẹ̀. Mi ò mọ̀ ń pa ẹ̀. Mi ò rí mi ò ní nọ́mbà ẹ̀ rí láyé mi. Mi ò kò pè mí rí. Kò send message sí mi rí láyé mi. Mi ò mẹ́ni tó ń jẹ́ Pearse. Débi pé máa mọ bàbá Liam. Tí Tọ́lá ní ilé sọ mí tó ń pariwo káàkiri bàbá Liam. Òun ló mọ bàbá Liam. Èmi ò mọ bàbá Liam. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Karimo ò dárúkọ yín o. Karimo kò ka orúkọ. Á dá fún yín. Karimo ò ka orúkọ yín máwọn tó kà lánàá. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé torí settlement kan settle Yomi àti African TV ìyẹn ló fa gbogbo ọ̀rọ̀ yẹn kẹ̀kí bẹ́ẹ̀. Ìgbà tí Pearse náà máa sọ̀rọ̀ lórí platform lẹ́ǹkì lánàá. Ó ní ìgbà tó ń sọ fún Yomi pé kó withdraw case òun àti African TV. Ó ní Yomi sọ pé láíláí kò ní withdraw pé ó ní láti lọ attend sí petition. So ìyẹn wá ní kókè pé ó má wọlé pé gbogbo owó tó ti ná nípa kéèsì yẹn kó máa dá padà fún pé kó sọ pé tòun fẹ́ kó PPC wà láàrin ìyẹn ṣẹgẹẹ gbogbo ẹ̀dẹ̀ ni Yomi náà sọ lórí iṣu ẹ̀ lánàá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn Karimo ò dárúkọ ní rárá. Àmọ́ gbọ́ tó sọ lórí platform ọba arọ yẹn tí ọba arọ ń sọ fún mi pé mi lọ gbowó lọ́wọ́ ọba Pearse tálímọ̀mọ̀ tó ń jẹ́ Pearse. Karimo ò dárúkọ yín ó dárúkọ chairman ó dárúkọ Andy ó dárúkọ Yomi ó dárúkọ mọmi jókè ó tẹ̀ sọ pé tí mọmi jókè mọ̀ yẹn gan ló pọ̀ jù ṣẹ̀gẹ̀ tó kò dárúkọ yín. Á dá fún yín o. Kò dárúkọ yín. Mi ò gbowó kankan o. tó bring owó ti Yomi gẹ́gẹ́ bí Pearse ṣe sọ lánàá same thing bí Yomi náà sọ lánàá náà lórí show ẹ̀ ó lè sọ wípé kò lọ withdraw case ó lè sọ pé òun ò ní gbúdọ̀ pé wàhálà tó ń ṣe lórí case yẹn ti pọ̀ jù tó wá ní pé kó máa rí pé owó tó ti ná lórí kéèsì yẹn kóun máa dá padà pé kí Yomi sọ nǹkan tó fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn Yomi dẹ̀ sọ lánàá Pearse náà sọ tó bí wà lórí kíni lẹ́ǹsì lánàá nígbà tí Pearse wá síbẹ̀ tó kọ́ wọn dárúkọ yín o ẹ má bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ ní gbogbo ẹ̀. Ọ̀rẹ́ ẹ ṣe jàre. Bọ́lá tí ẹ káàárọ̀ sà. Ní àbọ̀dá láti ẹ káàárọ̀ sà. Ẹ bá ń bá yín ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà. Bọ́lá tí ẹ káàárọ̀ sà, a kú ojúmọ́. Gbogbo àwọn kọ̀mẹ́ntà ẹ káàárọ̀. Ẹ ti rí Bọ́lá láti. Tí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ kọfí máa dùn yín, wàhálà èmi gan máa disappointed pẹ̀lú bí a. Ọ̀rọ̀ kọfí kọ́ ló tiẹ̀ dùn mí sẹ́, ọ̀rọ̀ kọfí kọ́ ló dùn. Gbogbo kan tó ń sọ ẹ ti mọ̀ pé àràbù ni, kò sí ọ̀rọ̀ lẹ́nu wọn.
and Karimo ò dárúkọ yín ní àná bí woman yẹn sọ I was on a platform yesterday tó ń sọ̀rọ̀ kò dárúkọ yín nínú gbogbo ọ̀rọ̀ tó sọ rárá kò dẹ̀ pe orúkọ yín kò nínú líìsì tó pè lánàá kò pe líìsì Latisneh ń bẹ̀ kò sí orúkọ yín bẹ̀ kò dẹ̀ sí anybody tó jọ mọ́ pé bí ọ̀rọ̀ tí ilé san wọ́n and point of correction láti ń pe orúkọ ẹ̀ ẹ̀yin máa pè mọ́ra yín pé ikú san Tọ́lání òṣì san ẹ máa fi sọ ẹ máa pè mọ́ra yín pé bí àyè ẹ máa pè yẹn mọ́ra yín ẹ má fún máa ní relevant Pearse àwọn no Pearse òun ló mọ baba Liam for now àyè mọ̀ pé Mohbad ló bí Liam tó bá ti lọ ṣe DNA àwọn mọ̀ pé kò òun kọ́ ló bí òun ló bí kọ́ máa rún yẹn jẹ lórí platform tiwọn lọ́hùn kọ́ sí gbogbo àgbáyé yìí mọ̀ pé Liam ọmọ Mohbad ni o kọ́ lọ ṣe DNA àmọ́ pé bàbá ẹ̀ ni o kò yẹ bàbá ẹ̀ o ẹ má fún ọ̀rọ̀ Tọ́lání relevant rárá ẹ má tiẹ̀ rí bí ìpẹ́ tiẹ̀ ń gbọ́ bí ẹ tiẹ̀ ń rí àti ọba ọ̀rọ̀ tẹ́ náà amúniṣẹ̀sọ́ lọ́wọ́ làwọn pípú yìí. ẹ má bù ṣe ẹ ra filẹ̀ ẹ má bù ẹ ra filẹ̀. ẹ má tiẹ̀ rí anybody wọn bí gbogbo tiẹ̀ àwọn máa wí ó ń dùn yà àwọn ti gẹ̀ tiẹ̀ no. no mo ní láti address ẹ ni because mi ò mọ kí Pearse náà bọ́ta tó bá fún mi lówó orí platform tí mo fi gbọ́ káàkiri ó ti tó mẹ́ta. Bọ́dà Láti pé bí ó dẹ̀ fún Yọ̀mí lówó kó o máa fún Yọ̀mí lówó tí fún Yọ̀mí o. ẹjọ́ downlog láàrin mi àti yín Pearse tẹ̀ ń wo yẹn ó ní secret kò ní secret náà ìtòlẹ́ ni mo ṣe ń gbàgì Pearse yẹn gangan kó bọ́ta tó bá fún mi lówó. ó máa gbé receipt síta everybody máa rí arabu ló rà fún yín. láyé mi bóyá ó ṣẹlẹ̀ sínú ibọ̀ mi ò mọ̀ mi ò bá ṣáàtì rí láyé mi. even ní platform yìí mi ì rí Pearse rí bíbá yìí abẹ́gbé sókè mi ì rí comment ẹ̀ rí ìgbà tó yìn náà ti gbọ́ gbà yẹn. mi ò mọ péèjì ẹ̀ rí ẹ lo. so ẹ má yẹ kí ó lè bọ́dà yín rárá bọ́dà Láti arabu yín. wọ́n kàn sọ̀rọ̀ ni kò gba owó yẹn lọ́wọ́ Pearse ò fún Yọ̀mí lówó mi ò sọ̀rọ̀ Yọ̀mí ọ̀rọ̀ tára mi mò ń blog ara mi ni mi ò sọ̀rọ̀ Yọ̀mí ẹ̀yin lẹ bring ọ̀rọ̀ Yọ̀mí à sọ̀rọ̀ Yọ̀mí látàrọ̀ àti sọ̀rọ̀ ọ̀rọ̀ Pearse èmi àti Pearse pé mo gbó lọ́wọ́ Pearse ni mò ń blog ara mi mo fẹ́ expose ara mi. ó bẹ́tà nígbà mi. nǹkan ok ẹ ṣe gan ẹ ṣe mo fẹ́ expose ara mi fún ara mi kí Pearse yẹn kó bọ́ síta tó bá yẹ pé contact mi rí kó bọ́ síta tó bá pé mo rí mo bá ṣáàtì rí láyé mi bóyá mo tiẹ̀ mọ nọ́mbà ẹ̀ rí láyé mi bóyá ó tiẹ̀ bá mi ṣe é lò síbí rí láyé mi kó bọ́ta tó bá fún mi lówó. Hello Bọ́dà Láti ẹ káàárọ̀ sà. Bọ́dà Láti ẹ má yẹ kí yẹn tiẹ̀ fún yín ní tough time ẹ má tiẹ̀ mẹ́rin lé rárá Pearse ò ní secret tó bá fún yín lówó máa gbé jáde níbi gbogbo alárí gbogbo ilé tó wà lọ God protection gbà yẹn gbogbo ẹ̀kọ́ ló leak out ní gbogbo àwọn tó ń gbowó gan wàhálà òde báyẹn wọ́n gbowó. tí n bá fẹ́ gbowó lọ́wọ́ bọ̀bọ́ yẹn time God protection yẹn ló yẹ kí ó mọ̀ dì ọlá pé mi ò ní sùúrù mi ò fúnyàn láyè lórí WhatsApp olóko bá mi kò dẹ̀ kó bá mi ó yọ mí nínú dirty mess wọn ni gbogbo ìgbà yẹn ni God protection ti fẹ́ gbé mi lọ bá tí God protection bá wà níbi kó máa gbọ́ mo kú jẹ́rìí ọmọ yẹn kò ní parọ́ gbogbo ìgbà yẹn ni God protection ti ń pè mí láti fẹ́ lọ bá mi ò fún God protection látẹ̀ńṣọ̀n òun ló fà ló fi jẹ́ pé God protection nìkan ló fún lówó bóyá mi ni mi bá gbogbo ẹ̀jẹ̀ bíkọ́ mi ò ní gba $1 bíkọ́ màá béèrè lọ́wọ́ ẹ̀ pé owó tó fẹ́ fún mi yìí o owó kí ni owó kí ló fẹ́ fún mi yìí ṣé owó pé kí n má bíkọ́ gbogbo àwọn tó ń gbowó béèrè question lọ́wọ́ ẹ̀ gbogbo táìmù yẹn kẹ̀dẹ̀rẹ̀ ni Gùrẹ́sì náà gbowó lọ́wọ́ ẹ̀ táìmù yẹn ló kó wọn lówó mo gbọ́ pé wọ́n ní dadi yọ̀ọ̀kà àbúrò mi náà wọ́n ní yẹn náà gbowó mi ò allege ni o allege. alámàlà náà gbowó. láìdé náà gbowó school. wọ́n pọ̀ tó gbowó. nǹkan tó múrú àwọn yẹn gbowó kí ló wá dé tẹ wá ń sọ fún èmi tèmi náà bá tẹ̀ wá gbowó ká tẹ̀ wá ní bọ̀bọ̀ ìwà gbowó ó múrú àwọn yẹn gbowó ṣé èmi náà bẹ̀rẹ̀. ẹ má bínú sá ṣe rí ó dùn mí láàárọ̀ pé ẹ acknowledge ọ̀dọ̀ mi ìfẹ́ dárúkọ bọ́ ìyẹn ibi tẹ́lẹ̀ ti gbọ́ story yẹn because kò sínú àwọn èèyàn tó yẹ kẹ́ dórí platform ẹ̀ kan sọ̀rọ̀ kẹ́ wọ́n máa sọ lórí platform yín
ẹ fún ní power inú ẹ̀gbọ́n á máa dùn pé àgbà blogger gbé òun no Bọ́lá Láti ẹ jọ̀ọ́ ẹ má address irú nǹkan bẹ́ẹ̀ yẹn kálẹ̀ No, gbọ́rọ̀ yìí Coffee lórí ni other mo platforms Coffee àwọn ló ń èèyàn kọ́ gidi. lórin Coffee ló mọ̀ọ́mọ̀ kọ́ lórin ló fi àti ń dá àràbù. ṣe rí response yìí ò bá jẹ́ èmi ò gbowó lọ́wọ́ Pearse o àwọn tó gbowó nígbà yẹn tí Mo ti sọ God láìmọye protection ìgbà mi ò mọ gbó mi ò mọ pa mi ò mọ ẹ Pearse jẹ́ rí ká láyé. mẹ́nu kúrò bẹ́ẹ̀ because diversion ni àwọn gangan fúnra wọn mọ àwọn tó gbowó àwọn tó gba trailer wọn mọ̀ wọ́n sọ̀rọ̀ àwọn náà jọ ń ṣe ẹ̀yin tí ẹ gba nǹkan kan ẹ yẹ kẹ́ mọ̀ pé ó ń drag yín ni ẹ jọ̀ọ́ má fún ní relevance ṣe rá àwọn program kan wà tá a máa ṣe tá a máa hit wọn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí diversion gbogbo ilé wọn fẹ́ ká sọ̀rọ̀ nípa gbogbo owó tó ń gbé lọ justice for Mohbad wọn fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀mọ́ bàbá lè tètè àdírẹ́sì ọmọọṣẹ́ tá a sọ bàbá ò lè wá àdírẹ́sì owó GoFundMe bàbá ò lè wá rẹ bàbá kọ̀ wọ́n ṣe ṣó ẹ rí yẹn sọ kẹ́ lọ gbé dáàdì yín bọ́ta kẹ́ lọ gbé dáàdì yín bọ́ta kó wọ́n ṣe EFCC yẹn ọ̀rọ̀ owó GoFundMe justice for Mohbad nǹkan tá a máa sọ nìyẹn àyẹn gọ́gọ́gọ́ ló máa tá wọn lára eléyìí ń sí inú wa máa dùn pé tí rí news yẹn ń dùn yín Pearse dẹ̀ lélẹ́yìí àti lè sọ pé anti justice ni because àìtí rí pẹ̀lú anybody ó ní owó tó ń fáwọn èèyàn wọ́n ń gbà ni àwọn èèyàn nídò owó ẹni tó bá fẹ́ ìtòlẹ́ mi ò ṣe ń sọ̀rọ̀ ẹ̀kọ́ òun ló lówó ẹ̀ òun ló mọ ibi tó ti rówó ẹ̀ tó ná nàkúnà èmi ò lè náwó tèmi bẹ́ẹ̀. Pearse bá fún yàn lówó ó lè fún wọn Bọ́lá Láti kò sí nǹkan tó kàn wá bẹ́ẹ̀ kò sí nǹkan táwọn máa béèrè pé kí ló fún yàn lówó fún tó bá ti fẹ́ fẹ̀yìn ni kẹ́ béèrè pé owó kí ló fẹ́ fún mi. tí ò bá tí ì kọjú yín ẹ ní láti dá sí i as long as tẹ́ bá ti gbowó lọ́wọ́ wọn àwa tá a dẹ̀ ń tẹ̀lé yín a mọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ lè gbà táwa bá béèrè question ni kẹ́ máa dá wa lóhùn lórí ọ̀rọ̀ Pearse táwa bá ti béèrè lọ́wọ́ yín ẹ ní láti sọ̀rọ̀ ń pẹ́. Bọ́dà Láti ìgbà tó ń bá wọn sanwó lọ́ọ̀yà àgbà yẹn wọ́n sọ pé ó ń náwó dànù wọn sọ ọkàn pa ẹ̀ aláìbàjẹ́ làwọn bíbí yẹn. lórí ọ̀rọ̀ Pearse as early as possible ẹjọ́ ẹ má yẹ ká sọ mọ́ ẹ má jẹ́ kó dùn yín ẹ má jẹ́ kó máa rò pé ó ti dùn àti sọ kan fífúnra rẹ̀ tó gbé síbẹ̀ mọ̀ pé ẹ gbà. eléyìí tí kan fi sọ yẹn Pearse máa gbọ́ tí Pearse bá fún Bọ́dà Láti lówó kó wá sọ Pearse ò ní secret. ọgọ́ máa sọ ọmọ àdí kan fí gọ́gọ́ mọ̀ pé Pearse máa sọ ọmọ kọ́ máa Bọ́dà Láti ẹ ti ẹ̀gbẹ́nu kúrò ẹ̀yẹ ká kúrò lórí mọ́tà yẹn. kan fí mọ̀ pé Pearse everybody knows their line arabu ni. gbogbo wọn mọ̀ pé wọn ò fún yín lówó gbogbo wọn mọ̀ pé wọn ò fún yín lówó. abẹ́kẹ́ feel pay ni ẹ má feel pay má yẹ kó dún ẹ má ṣe pẹ́pẹ́sẹ̀ gbọ́. Coffee tó bá fi mílẹ̀ máa fẹ́lẹ̀ tó bá fi mílẹ̀ mi ì fẹ́lẹ̀ bọ́rọ̀ lé ayé ẹ̀ ṣe gbà nìyẹn tó bá náà ní ìjáwọ́ lọ́rọ̀ mi tó jẹ́ pé àwọn platform mi ló wà after ló ń attack every day by day I won't take it easy with you. olórí burúkú fún gbọ́kọ́ fẹ́ pa òun fi gbọ́mọ̀ jẹ̀bú kan fẹ́ pa òun wèrè bọ́ta ó fẹ́ kéku lánàá ẹ̀yin náà imagine wọn ò tí ì pa nìyẹn o ó gbọ́ pọ́mọ̀ jẹ̀bú lé ẹni yẹn lásán pé òun máa pa òun máa yẹ kíní kan wèrè fò bọ́ta ó fẹ́ kéku. Bọ́lá Láti Pearse lélẹ́yìí o Pearse lélẹ́yìí lókè o ẹ béèrè question lọ́wọ́ ẹ̀ Pearse lélẹ́yìí ẹ má yẹ kéèyàn kankan bu òun ni olúwa aṣọ lédayọ̀ yìí lókè ẹ mute everybody ẹ mute ẹ jẹ́ kí Pearse sọ̀rọ̀ tó wá ẹ mute everybody come mute. Uncle Láti ẹ káàárọ̀. Anybody ò dẹ̀ gbọ́dọ̀ bú Pearse ẹ kàn béèrè question ni. Yes, I've been looking for the Pearse. I actually want mo ti ń wá wọn mi mọ̀ wọ́n for a very long time but I've heard about him. Mr. Pearse, good morning, welcome sir. One of your bloggers ó blog mi lánàá because of you so ó jọ mí lójú nítorí pé they are trying to force. Please wait. Please, they are forcing you on people and I have questions lined up. Ẹbí béèrè question tiwọn náà. Ẹ jẹ́ kó lórí ẹbí béèrè ọ̀rọ̀ náà. Kid boss, àlejò olówó olórí ẹbí. Calm down. Please, Olori Ebi. No. I'm not. I want to ask him questions. Wait now. Olori Ebi, wait. Okay, Olori Ebi. He's here to speak to Olori Ebi now. Calm down. Respect his passport. Ẹ jẹ́ kó lórí ẹbí béèrè ọ̀rọ̀. Hold on. Everybody mute. Ẹjọ́ mute. 1 minute. Ẹjọ́. Hello, Mr. Láti ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà. Yes, ẹ kú iṣẹ́ sà. Yes, sir. Ẹjọ́ mo fẹ́ sọ nǹkan kan ẹjọ́ sà. Ẹ jẹ́ kí ẹ̀yin gangan ní kẹ́ béèrè question pẹ̀lú lọ́wọ́ Pearse ni please but we don't know him. So àdéhùn ti kí boss ń sọ please ẹ̀yin ní kẹ́ address máa yẹn jọ. Okay, ẹ ṣé gan-an. Ẹ jẹ́ sà. Thank you. Ẹ káàárọ̀ Mr. Pearse. Ẹ lè unmute please.
Hello? Can you hear me? Yeah, I can hear you. Good morning. Good morning, sir. How are you? Not too bad, sir. Yes. Ẹ jọ̀ọ́, nítorí Ọlọ́run. Hello? Can you hear me? Yeah. I have never given 1 penny before in my life. Mi ò fún lówó kankan rí láyé mi. Sọ̀rọ̀ justice rí gan rí. The only time that sọ̀rọ̀ was when you tried to settle fight between some people. That was a long time ago. So we got the conference on here. Irọ́ ló ń pa o. Irọ́ ló ń pa mọ́ mi o. Jẹ́ ẹ jọ̀ọ́, ṣé ẹ send message sí mi rí láyé mi? Nope. Can you hear me? Yeah. At all. Ẹ jọ̀ọ́, ṣé ẹ lè bá mi bá àwọn blogger yín sọ̀rọ̀ pé Mi kẹ́ ò ní blogger, ta ni blogger mi? Mi ò ní blogger. Mr. Pearse, ẹ jọ̀ọ́ Mi mo ò ní fẹ́ blogger. Wait, please. Just I do wait not have now, a blogger. please. Who is my blogger? I don't have a blogger. Kí ni fẹ́ fi blogger ṣe? Mi ò ta. Anyway, you know what? For you calling someone my blogger, Mr. Lati, I will collect your number. I will collect the number, then I will discuss with you. And we'll take it from there. But I don't have a blogger. You're a blogger. I don't have any. Mr. Pearse, ẹ jọ̀ọ́ àwọn èèyàn ń tàgé yín ní anti-justice. Ṣé ẹ lè ṣàlàyé fún wa I ibi don't care. That's my business. I see, madam. I can only address what I know. When you move from Mr. Latilowo, I can address that. I cannot address what I don't know. So whatever they are tagging me with, let them give you the evidence. If Face the allege must part prove. they take the turn. No. If allege must prove. But okay. So go out those who are free and come for evidence. Okay. Then I come for the evidence here. Then we'll not argue about it. So man. Okay, nítorí ọ̀rọ̀ yín ti fa confusion. That's the I reason why. don't care about that, yo, madam, please. Now that you have cleared yourself, we know where you belong. When you want to talk to me, talk to me with evidence. Mr. Pearse, yo. I should go buy, yo. Evidence, yo. Okay. All right, thank you. Mr. Pearse. Yes, sir. Ṣé ẹ ní ti tẹ́ bá fẹ́ Ẹ bá má mi gba sọ? nọ́mbà o. Need the number o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ ní ti tẹ́ bá fẹ́ bá mi sọ níbi báyìí, ẹ bá mi sọ. Okay. Emma, wait. Then chairman, I'll buy somewhere. Okay. No problem. Thank you, sir. Lálàtí ẹ má yẹ kí iṣẹ́ bàbá bá yín sọ o because lórí platform girl yìí chairman ẹ má yẹ everything dájú tó bá bá yín sọ kọ́ wá sọ lórí platform. Láti kán dáhùn rárá wọn lóhùn kí ló dé. Kí bọ̀dà Láti kàǹgbà tó ń ṣọmọ kékeré tó bá yá máa jẹ́ káwọn máa bú ọ pé Yes. Kí ló concern ní ti tẹ pẹ̀lú máì? Okay, this is it. Aunty Mariam, wọ́n share show kan pẹ̀lú èmi lánàá. So mi ò tiẹ̀ mọ ẹni yẹn, wọ́n ní Àdùkẹ́. Pé ẹni yẹn pé ká lọ, ẹ mọ̀ pé kí n lọ dáhùn bẹ́ẹ̀. So mo wá join live yẹn. Mo kàn wá rí pé ó fi picture mi sí bí ẹ ṣe fi ẹni Pearse yìí sí big screen. Ó fi mí sí big screen, ó wá kọ Ògbóyọ̀mí pátákópa. So I was even still, in fact, I was liking the video, the live. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rojọ́ ṣẹ̀mọ̀. Èmi wá share pẹ̀lú àwọn èèyàn bíi 7. Ṣẹ̀gẹ̀ pé who is this? Kí ni mo ṣe fẹ́ ni? Èmi ò tètè mọ details. Not until tí mo wá dúró síbẹ̀ díẹ̀. Ṣẹ̀gẹ̀ mo wá gbọ́ tó sọ pé nítorí ẹni that is the Pearse, that she's Pearse blogger. That is the reason for tí mo lè fi kọ́kọ́ bá uncle yìí sọ̀rọ̀ báyìí pé blogger òun ni. Do you have evidence for that? Where she Yes, I will screen record. Yes, ma'am. Yes, sir. Yeah, kí lẹ sọ? Tó sọ pé I am Pearse blogger. Yes, she said it yesterday. So wait, sir, let me explain. So when I now shared it to people,
people. Àwọn èèyàn wá respond pé kí ni mo wá débẹ̀ pé they hate that blogger with passion. She get pé they don't like her pé kí ni pé wèrè ni pé ogun ayé ló lè lọ ṣe adúró ní ìlú tó wà pé she's a waste to the society. One okay. I now left there. So anyone be requesting látàná yẹn pé who is Pearse? Why is Pearse always negotiating with people? Why would Pearse give A money and share receipt with another? Why can't she reprimand Pearse? Fúnra ẹ̀ kí ló dé tí ò bá Pearse wí kí Pearse dúró lójú kan? Why is she now talking to people? Because I'm not going to lie to you, sir. Ojú yín mo ṣe ń sọ yìí mi ò kí ń bẹ̀rù o. Nǹkan tí mo gbọ́ lẹ́yìn yín tí wọ́n sọ lẹ́yìn yín ó ní mo evidence. Abeg madam, abeg, what you are saying without evidence? Bye. Mr. Latisneh, anything to be me? Yeah, mo nǹkan tí mo fẹ́ bí náà nìyẹn pé wọ́n ní mo gbó pẹ́ fún mi lówó. Mi ò fún yín wá ń kọ bọ̀rí láyé mi. Pé bóyá mo ń ṣiṣẹ́ fún bàbá Liam pé wọ́n náà ń ṣiṣẹ́ fún bàbá Liam èmi náà ti. Láti bàbá Liam. Èmi náà mọ bàbá Liam ẹ̀jẹ̀ bá ń bèrè lọ́wọ́ kan fí mi ò mọ bàbá Liam. Ṣé kò ṣe bàbá Liam ni? Kí lẹ rí? Ṣé kò ṣe Mohbad ni bàbá Liam ni? Wọ́n ti ṣe DNA test, a ní ká ṣe DNA test náà ni mi ò tí. As of today, Mohbad ṣe ni bàbá Liam. As of today. Yeah, as of today tòótọ́ Mohbad ní ṣe ni bàbá Liam. Orúkọ ẹ̀ ló ń jẹ́. So I don't see for me because I want to an evidence. Who I come pariwo so come project with evidence. I have the evidence. Madam, go and sit down, Jare. I have the evidence. Don't say I'm on seat. I have the evidence. I'm telling you. You saw all of this yesterday yourself because you were there, and you saw my picture on her profile, and you people couldn't say shit. She's not a blogger, but whoever she is, go F up. It's okay. It's okay. Big boss. Bọ́dà làbò mọ́lẹ̀, kọ́ńtì làbò mọ́lẹ̀ ṣó ti gbọ́. Ó ti wá clarify pé ẹ gbowó lọ́wọ́. Ṣé bí Kọ́lá nípò rẹ̀ ń gbọ́n sìn? Ṣé mo pé Bọ́dà Láti o látijọ́ tèmi ti ń follow yín o tá a ti máa ń ṣe show bí èmi ò rí kí Pearse yẹn kó wá sókè mi ìdẹ̀ rírí lórí platform wa torí pé kan tó ń gbọ́ as ní ó fẹ́ wá clear yín láàárọ̀ ẹ̀ òun ni nǹkan tí màá yìí ṣe yìí ṣe rí Bọ́dà Láti o need anything látọ̀dọ̀ anybody Ọlọ́run kò yíyọ gbogbo wa la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láti ọjọ́ tó ti ń dárúkọ Pearse wọn ò dárúkọ yín mórúkọ Pearse nǹkan tó ń ṣe fún Naimoni náà lélẹ́yìí ẹ máa sọ nǹkan ní evidence fún ẹ ti gbọ́ nǹkan tí màá yẹn sọ okay wọ́n ń pè ní anti-justice ìgbà tó ń bá wọn sanwó fòdùmọ́sù wọn ò mọ̀ ní anti-justice ìgbà tó ń ra nǹkan fún Gúrẹ́sì wọn ò mọ̀ ní anti-justice ìsìn náà wọ́n ń pè ní anti-justice dáàmì sí pé gbogbo àwọn tó gbowó lọ́wọ́ including àti bàbá gan anti-justice ni bàbá náà nìyẹn Bọ́dà Láti ẹ fi gbogbo wọn lẹ̀ Ọlọ́run ló máa ṣèdájọ́ fún oníkálukú Ọlọ́run bàbá ẹ̀ ó máa ṣèdájọ́ fún gbogbo wọn àwọn èèyàn ti mọ̀ pé àràbù ni gbogbo nǹkan tí kan funfun ń sọ yẹn wọ́n ti mọ̀ pé àràbù ni kò sọ̀rọ̀ ń bẹ̀ láti ọjọ́ tí ń dárúkọ wọn ṣọ́ dárúkọ yín mórúkọ wọn rí. Hello ma. Yes sir. Sherry Pearse ó fẹ́ wọlé sí yín lára ni torí ẹ̀ ló ṣe sọ pé òun máa gba nọ́mbà yín òun máa pè yín pé kínní then tó sọ pé chairman ó mọ̀ọ́mọ̀ wá clear yín they looking láti wọlé sí yín lára because ẹ̀yin wọ́n wọlé sí wọ́n try láti wọlé sí Yomi lára but Yomi Ọlọ́run kò yọ torí ẹ̀ náà ṣe record Yomi tó lọ fún Karimo tó lọ fún Mr. Pearse ló fún Karimo ní nǹkan tó record yẹn so ẹ má bá sọ̀rọ̀ secretly ẹ má dẹ̀ bá chairman náà sọ̀rọ̀ secretly ẹni tí wọ́n fẹ́ sọ kó sọ openly kó sọ everybody gbọ́. Wọ́n tí mo ní kí n sọ fún yín nìyẹn. Ẹ ṣe kọ́là Mr. Latineh kì í ṣe bébì wọ́n mọ géèmù yìí láti lẹ̀ so ẹ má wọn sọ̀rọ̀ bíi pé nǹkan tó Bọ́dà Latineh. Ẹ káàsán sà ẹ káàsán ọkùnrin àti ẹjẹ má bínú ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kí n bọ̀lẹ̀ ẹ káàsán gbogbo èèyàn ẹ wo uncle àti ẹ má jẹ́ kẹ́ni kankan kọyín sí Pearse ò kì í ṣe anti-justice tí Pearse bá jẹ́ anti-justice kí ló tó ṣe wà ní part of àwọn tó ń sanwó lọ́ọ̀yà bàbá ìgbà tó ń fún bàbá ní owó kò kí ń ṣe anti-justice nígbà yẹn àwọn èèyàn wọn ò kí ní information dájú wọn kò gòkè wọn kò máa pè ní wọn dẹ̀ máa. ẹ jẹ́ ta ló yọ náà. Who removed that? Kí ló ṣe moderator tó tiẹ̀ ń jáyàn bọ́ látẹ̀kọ́ tó kàn jáyàn bọ́ ẹni àwọ̀ ta ni moderator tó ń pa ètùtù yẹn náà. Ẹ dẹ̀ gbàgbára lẹ̀ then the Pearse should stay in one place
if you are trying to talk like this, keep PS yẹn dúró lójú kan ká mọ bí tó dúró. For kid boss, àwọn náà ló ń bá now. Ṣáwọn kan náà ló ń bá I ni. think I need to come in. Sorry. Tí wọ́n ṣe dáadáa, ẹjọ́ Andy tí wọ́n ṣe dáadáa fún wa. We appreciate them on a daily. We know them. We talk good about them. So not that, you know. Like a moderator, be careful. Let me quickly make my submission. Sherry, Latisneh tí a wà lórí platform yẹn, anti-justice ni wọ́n tag ẹ o. Mo dẹ̀ shock gbogbo ẹni tẹ́ wà nínú box anti-justice ni wọ́n tag yín. Now, this is 1 year. This is 1 year tí wọ́n ti ń pe. Obìnrin yẹn send the request padà ẹjọ́. Ní wọ́n dá láìwọ̀ ẹ̀yẹ kí wọ́n dá padà sókè. This is 1 year tí wọ́n ti ń blog Pearse hold on, Andy. Kí lórúkọ woman yẹn? Liowell send the request ẹjọ́ tó lọ́hùn. Ẹ má ẹjọ́ tó lọ́hùn, ẹ má jáyàn bọ̀. Cherry, this is 1 year tí wọ́n ti ń blog Pearse. Bí mi ṣe wà, mi rí Pearse rí, but once in a while, a máa ń sọ̀rọ̀ lórí Green App. Shall understand? Now, 1 year tí wọ́n ti ń blog ẹ̀ lélẹ̀, wọ́n ti béèrè pé bo ló ti ń rówó tó ń ná. Ṣé wọ́n lè máa wá dìbì tí olúkálùkù ti ń náwó tiẹ̀ ni? Now, 1 year tí wọ́n ti ń blog ẹ̀ lélẹ̀ pé anti-justice, wọn ò tí ì rí a single evidence against this guy tí wọ́n ń pè ní Pearse. Now, gbogbo intanet sọ pé kí Latisneh kó má bá sọ̀rọ̀ lórí Green App. Ṣé bébì ni Latisneh tó jókòó sórí bíbá yìí ni? Ọmọ ọtẹ má wọrí nípa yẹn. Wọ́n tí Latisneh bá sọ̀rọ̀ lórí Green App, kí ló fẹ́ béèrè lọ́wọ́ Latisneh? Ṣé Latisneh ní àṣírí tó pa Mohbad lọ́wọ́ ni? Àbí ṣé mo náà ṣe. Ẹ jẹ́ ká máa wo nǹkan tó ń jáde lẹ́nu wa. Àbí Pearse máa wá bá mi sọ̀rọ̀ wá ní kí n má ṣe justice mọ́. Èmi náà dẹ̀ bọ́ta. Few weeks ago, ṣé Convio sọ pé mi ń ṣiṣẹ́ fún Wùnmí ni? Andy of all people, èmi ń ṣiṣẹ́ fún Wùnmí. Ta ló ń ṣiṣẹ́ fún? Ṣebí olórí burúkú ajẹ́ ti wá sí orí platform tó gbé péjì kan wọlé tó sọ pé Wùnmí làwa náà ń ṣiṣẹ́ fún. Shall you understand? We need to be honest with ourselves. Nobody is perfect. Chairman tí wọ́n sọ pé kìnnìkan, ṣé chairman perfect ni? Every evidence, ẹ rí pé yes, a ti mú ẹni. Okay, now, ẹni tí wọ́n pè láti justice Pearse, ẹ wo Gúrẹ́sì. Ṣebí Gúrẹ́sì ló ń bá gbogbo wọn ṣe ní anti-justice. Kí ló dé tí wọ́n pè Gúrẹ́sì léèyàn gbìn lára ẹ̀? Ẹ fẹ́ kọ́ bá ṣe. Ẹ̀yin tẹ̀lé wà nù critical problem. Mr. Andy, kí náà pé àṣírí Gúrẹ́sì tú títa, ṣé Gúrẹ́sì ever sọ rí wípé Pearse ó gbé trailer fóun? What are we saying? Ẹni yìí wọn kì í fòkùn fa èèyàn, bọ́dá láti ò kì í ṣọmọ kékeré. Bọ́dá láti ò ń ṣọmọ kékeré. Sorry, Mohbad, ṣé rí Pearse ó bá owó ńlé ni. Pearse bá owó ńlé ni. Nǹkan tó bá dẹ̀ wọn olówó ẹ̀ ni kò fowó ẹ̀ ṣe. That is what I want to say. Ẹ ṣe jáde. Ẹ ká sàn. Ẹ jọ ọ̀rọ̀ tó mi. Ṣé ti Prince 1 minute? Ṣé ti wá rí sí o gbogbo ẹni tẹ́ ń sọ pé mo gbó lọ́wọ́ Pearse tẹ́ ń mú mi tẹ́ ń tàgì mi mọ́ ẹni ẹlẹ́ni tẹ́ ń tàgì mi ẹ ti wá rí abẹ́rìn sí orí ti bàjẹ́ ṣé ẹ tún ti lulẹ̀ ẹ tún lọ wá nǹkan mi tẹ́ fẹ́ fi bì mí wó eléyìí ò lọ ó ti yé yín first time tí máa bá Pearse sọ̀rọ̀ léléyìí ìjọ tí wọ́n náà sọ̀rọ̀ mi ò rántí mi hàn kò tí ì sọ pé òun ni Pearse nígbà yẹn mi ò rántí ẹ rí pé kì í ṣe orúkọ tó gbé wọlé lélẹ̀ mi ò mọ̀ ẹ ti get orí ló burú ẹ ti tún lulẹ̀ ẹ lọ wá nǹkan mi tẹ́ fẹ́ fi bì mí wó ẹ ṣáà ń lépa mi káàkiri ẹ ń lépa mi this is what they call ìlépa ẹ ń lépa mi káàkiri ẹ sùn lórí ọ̀rọ̀ mi ẹ sùn lórí ọ̀rọ̀ mi wàláhì ọkàn yóò ní balẹ̀ mo ń gbọ́ yín Prince. Ẹ káàsán everybody ẹ jọ gbogbo àwa tá a wà ní orí platform yìí we are up to 630 and I pray for us today whatever we lay our hands upon shall prosper. Gbogbo ìpè tán bá dẹ̀ ń throw gbogbo àrò tán bá dẹ̀ ń throw kò ní bá wa lórúkọ Jésù. We say back to sender in the mighty name of Jesus. Ṣé ẹ rí mo fẹ́ kí a máa farabalẹ̀ dáadáa. Ẹlẹ́ran ní gbogbo wa o. Ẹ̀jẹ̀ dẹ̀ ń run through vein gbogbo wa. Ẹ má jẹ́ kí wọ́n máa pe funfun ní dúdú fún wa o. Ẹ jẹ́ ká máa farabalẹ̀.
mo fẹ́ ká ronú padà sẹ́yìn ẹ wo gbogbo inú jọ́nì yìí láti bẹ̀rẹ̀ ẹ wo gbogbo àwọn tó ti ń fi resources wọn tó fi ń fi help justice yìí ṣé ẹ mọ̀ pé gbogbo wọn ni wọ́n ti turn sí anti-justice gbogbo àwọn tó ń fi owó